ọlọ́jọ́ ìbí tòní ni mo ń bá ròde. ọlọ́jọ́ ìbí tòní ni mo ń bá ròde. Àlàbí Ọmọládé òkú ọdún o òkú yèdún o wàá ṣe púpọ̀ ọdún. ọlọ́jọ́ ìbí tòní ni mo ń bá ròde. ọlọ́jọ́ ìbí tòní ni mo ń bá ròde. Àlàbí Ọmọládé òkú ọdún o òkú yèdún o wàá ṣe púpọ̀ ọdún. Àpáta dé o bẹ́ẹ̀ bá wá mi tẹ́ ò bá rí mi ẹ má ṣe wàhálà jìnnà ó jàre. ọlọ́jọ́ bí tòní ó lè mí bá ròde. Àlàbí Ọmọládé sẹ́rà ní í jẹ́ ó nínú rẹ̀ ó níwà ire ó lórí rẹ̀ ẹ̀dẹ́ ènìyàn gidi ló ń ṣe. ọlọ́jọ́ ìbí máa ń tán Adéọlá ló ní kí n wá máa kí ọ òun ló ní kí n wá máa kẹ́wì fún ọ lónìí ọjọ́ bí rẹ̀. ó tọ́jú èyí wá ṣe mí ìsìláṣẹ Ọlọ́run ọba. ó yá járe lé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ Ìkẹ́rè ìwọ lọ́mọ olókè ìwọ lọ́mọ olókè méjì takọ́tabo. ìwọ lọ́mọ olóṣùta olóṣùtọ̀run Ìkẹ́rè ìwọ lọ́mọ ọ̀rọ̀lẹ̀ bàbá òkè. ìwọ lọ́mọ àbágbàmí ẹ̀yẹ gbàmí àgbàgbà bí àbí alápá báàrí o ìwọ lọ́mọ ojúkè bojú lẹ́rù. ó tọ́jú èyí wá ṣe mí ìsìn nínú ọlá nínú owó nínú iyì nínú ẹ̀yẹ láàrin àwọn ọmọ. ìwọ ni ìyá alálùbáríkà àwọn ọmọ ìwọ ni ìyàwó olóríire ẹ̀dẹ́ ènìyàn. bó o ti sọdún èyí wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún nú ayé lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ bàbá òkè. Happy birthday to you and we all wish you long life and prosperity. bóyin bá ṣe dágbére ó dinú kókó ogi bá fẹ̀rẹ̀ bòjò bá ṣe dágbére ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì èmi ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níjojúmọ́ tí mọ́dé jojo ilẹ̀ kílẹ̀. ọlọ́jọ́ ìbí tòní ni mò ń bá ròde. ọlọ́jọ́ ìbí tòní ni mò ń bá ròde. Àlàbí Ọmọládé òkú ọdún o òkú yèdún o wàá ṣe púpọ̀ ọdún. Hi guys, welcome to our YouTube channel 2A Media House, and please don't forget to subscribe, like, comment and share our videos, and don't forget to follow us on all other social media handles at APATA EWI ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.